Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Adéṣẹ́gun Adéṣínà Emmanuel. Èmi ni akọ̀wé ẹgbẹ́ TAMPAN ti ìpínlẹ̀ Ògùn. Nígbà tá a gbọ́ ikú bàbá ní àárọ̀ yìí, ó jẹ́ nǹkan tó bomi tútù sí wa nínú gidi gan. Torí nǹkan bí ọdún kan sẹ́yìn, òun ni ẹgbẹ́ wa TAMPAN, òun la ṣe ayẹyẹ fún bàbá tí wọ́n pé ọmọ 100 ọdún tá a ṣe nílùú Abẹ́òkúta. Ó dùn wá gan, bẹ́ẹ̀ torí pé bàbá jẹ́ bàbá dáadáa, àbò oníwà rẹ̀lẹ̀ ni wọ́n dẹ̀ ń fi ẹ̀kọ́ Ọlọ́run kọ́ wa nù iṣẹ́ yìí. Àwọn alábáṣẹ́ lọ́wọ́ wọn. I remember when we met on stage of Mainframe, pé ta ṣe Ṣàwòrò dẹ. I knew the role he played then. Láti lè jẹ́ káwa náà ká máa tẹ̀síwájú nípa iṣẹ́ tíátà. Well, he has come and he has gone. Màá kàn fẹ́ rọ àwa tá a ṣì kù láyé pé ká try ká ṣe dáadáa. Torí pé n ta bá ṣe lónìí, ó máa jẹ́ ọ̀rọ̀ tán ní ọjọ́ ọ̀la. Ṣùgbọ́n fún àwa tó tún kù tá wà ní ilé náà, bàbá ti kú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí eléré orí ìtàgé ní ìpínlẹ̀ Ògùn TAMPAN especially, we are going to celebrate him in a very special way because he has done a lot láti lè jẹ́ kí iṣẹ́ tíátà kó máa lọ sókè. Àdúrà mi ni pé ikú wọn nínú ẹbí wọn, nínú ẹgbẹ́ wa, ládùúgbò wọn, nínú ìjọ wọn kò ní jẹ́ àkúfà. Ọmọ tó fi sílẹ̀ náà, àwọn ọmọ wọn á jẹ́ ènìyàn láyé. Ẹgbẹ́ wa náà tó tún jẹ́ kan lára wa ní agbára Ọlọ́run. Ẹgbẹ́ náà kò ní bàjẹ́ nú, kò ní bàjẹ́ níta. Abá ṣá Solomon Agbako, ẹ̀sùn rẹ̀ o. Good night. Orúkọ tèmi ni Marvelous IDS Táíwò. Ọmọ wọn ni mo jẹ́. Ṣé mọ̀ pé bàbá wa bàbá gbogbo ayé ni. Ọ̀gá náà jẹ́ sí mi. Gbogbo nǹkan tí mo dẹ́ ní industry lé ní ọlá wọn ni mo fi mí. So ọmọ iṣẹ́ ni mo jẹ́ tó ti wá di ọmọ. Actually, ikú wọn dùn mí. Ìdí tí ikú wọn fi dùn mí ni pé mi ever mọ̀ pé ó lè yá lọ́dún yìí. But in the other way round kò tún dùn mí. Ọ̀nà tí ó dẹ̀ gbà dùn mí ni pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìlérí mi sí bàbá Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti mú ṣẹ kó tó di pé wọ́n papòdà. Tí mo dẹ̀ mọ̀ pé ibikíbi tó bá wà lẹ́nìí kò sí ni tó bá rántí kàn mí, ó di dandan kó súre fún mi. Nǹkan tí mo kọ́ lára wọn pọ̀ ó pọ̀ torí àwọn náà kọ́ mi níṣẹ́. In fact tí n bá ṣiṣẹ́ ń bò mí gan, tí n bá wù àwọn ọ̀wà mi, wọ́n máa ní ọmọ Àgbákò pé iṣẹ́ burúkú bàbá ẹ̀ ọwọ́ wọn ló ti kọ́ pé o mọ bọ́ ṣe ń máìm. Bàbá dẹ̀ jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n dáa gan. Bàbá ní ẹ̀mí ìfúnni. Kò sí nǹkan tó wà lọ́wọ́ wọn tí bàbá ò lè fi tọrẹ. Tèmi wà lára mi tẹ́lẹ̀ bọ̀ mo tún wá kọ́ ẹ̀kọ́ sí látara wọn pé kò sí bí èèyàn ṣe lè wù kó kéré tó láyè. Èèyàn ò kí ń fi ojú pa èèyàn rẹ̀. A lot of things ni mo kọ́ lára wọn. Inú mi dẹ̀ dùn pé mo bá wọn tò. Torí mi lè jọ ọmọ bíi 10 years tí mo ti ní nínú májẹ̀mú pé ó wù mí láti kọ́ṣẹ́ lọ́dọ̀ bàbá ẹ̀. Nígbà yẹn ìlú òkè ni mo wà. Àwọn òbí màmá fi mí ṣe ẹ̀yẹ pé ṣó ṣe é ṣe ni. Ìwọ tó wà nílùú òkè àtàrí tó wà lẹ́kọ̀ọ́ àlè pàdé. Bọ́ nígbà tó rí ti kọ́ pé bó ṣe máa wá nìyẹn, orí dẹ̀ tì mí títí tó fi gbé mi déwájú wọn lẹ́yìn ìgbà tí mo ti bímọ, tí mo ti lọ́kọ. Ìlérí yẹn wá sí ìmúṣẹ. Ikú ẹyọ kan lọ́lọ́run tó wá ṣe fún mi. Tó yẹ pé ńgbà tó ń pè mí láàárọ̀ pé bàbá kú, tí mo rántí ńgbà tí mo sùn mo kọ̀ bú sẹ́ẹ̀rí ni pé nǹkan bíi 15 years ago èmi àti wọn a lọ sí Ìlọrin a lọ gba award. Bá ṣe wọ́n drive bọ̀ àbúrò mi kan wà níbẹ̀ òun ló gbé wa lọ lọ́dún yẹn. Wọ́n wá dáhùn pé ìyanu ṣé tí n bá pé 100 years ṣé ò ní celebrate mi. Mo á rò pé ìgbà tó ń sọ yìí 100 years sì jìnnà. Mo á rò pé kí nìkan tó fún yín l'assurance pé ẹ máa pé 100. Wọ́n wá ní ṣé o máa ṣe fún mi. Mo ní bàbá tọ́lọ́run bá fún mi ní orí ọ̀fẹ́ tí ẹ kú tí ẹ wà láyé tèmi náà ò dẹ̀ kú tó bá dìgbà yẹn màá gbìyànjú agbára mi máa ṣe. Nígbà tó wá di ní last year tó ń ṣe 100 years wọn ẹ mọ̀ pé bàbá gbogbogbò ni àwọn àgbààgbà òṣèré gbogbo òṣèré orí ìtàgé wọn pawọ́pọ̀ wọn ṣe fún wọn. Mo ní láti pinnu nínú ara mi pé nǹkan tí bàbá sọ mo gbọ́dọ̀ mú ṣẹ
mo wá bá wọn bàbá ní ò tí ì ṣe birthday mo ní bàbá máa ṣe nínú ìrora nínú kòsíkòsí mo ti ọrùn bọ̀ Ọlọ́run dẹ̀ fún mi single-handedly mo dẹ̀ mark 100 years birthday wọn yẹn ní àdúgbò yìí tó yẹ pé àwọn èèyàn mọ̀ ọ̀run gbọ́ ayé mọ̀ táwọn industry gan pariwo pé o try you are the first person tó máa ṣerú ẹ̀ fún ọ̀gá ẹ̀ so ikú ẹyẹ kan yẹn ó jẹ́ kínú mi dùn pé bí mi tiẹ̀ ṣe nǹkan kan fún wọn mọ́ láyé tán fi bọ́ bàtà lẹ̀ eléyìí tí mo ṣe yẹn kọ́lọ́run kó wọlá ọjọ́ ìní kó bá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere kó dẹ̀ jẹ́ kẹ́yìn wọn dà. orúkọ tèmi ni Marvelous IDS Táíwò ọmọọṣẹ́ baba Charles Olúmọ aka Agbako. ó pọ̀ torí pé bàbá náà jẹ́ sí mi wọ́n tún jẹ́ ọ̀gá sí mi a tún wá ní ẹgbẹ́ kan tí a dá sílẹ̀ fún gbogbo àwọn bàbá ìyá ìyá tó ti dàgbà nídìí iṣẹ́ yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbọ́ orúkọ wọn mọ́ àbí táwọn èèyàn pè wọ́n mọ́ so Doyin Amadu láti UK tó jẹ́ president Tampan ní UK ó wá sílé láti wá dá ẹgbẹ́ sílẹ̀ láti máa ṣètọ́jú gbogbo àwọn àgbààgbà yẹn kódà ó ya sinimá kan fún wọn tó pè ní ọjọ́ alẹ́ tí yẹn ṣì wà lọ́nà a ṣe premiere very soon ní àìpẹ́ yìí so kí ni mo tẹ́ láti sọ ni pé bàbá Agbako jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn bàbá tó wà ń bẹ tó dẹ̀ ń ṣe dáadáa so kó tó di pé a gbọ́ ìpè ìjayà láàárọ̀ pé bàbá ti fi wá sílẹ̀. ok so níwọ̀n bá ìgbà tí ẹ fi jọ ṣiṣẹ́ tẹ́ fi jọ ṣe kí ni àwọn nǹkan tẹ́ rí kọ́ lára àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ kó má lè gbàgbé fún yín. ẹ̀kọ́ pọ̀ lára bàbá Agbako lóríṣiríṣi torí pé bàbá dáadáa ni bàbá Agbako inú wa dẹ̀ dùn pé Ọlọ́run fún wọn ní ọjọ́ dáadáa láti lò lórí erùpẹ̀ kó tó di pé bàbá dákẹ́ bàbá jẹ́ nìkan tó yẹ pé àwòkọ́ṣe táwa gan rí lára wọn ni pé nígbà tí bàbá láfta tí bàbá ti lé ní 100 a ṣe production kan tó ń sọ pé àwọn ṣẹ́yìn bàbá ṣe last ọjọ́ alẹ́ active bàbá gbogbo wa kan jókòó ni pé àwọn tó jẹ́ bàbá náà ta ní tiwọn ti ju 70 80 lọ wọ́n sì ń jókòó bàbá sì tún ní action dé èjì yẹn no so wonderful so àwòkọ́ṣe gidi dẹ̀ ni bàbá Agbako jẹ́ fún gbogbo àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ní movie industry. alright so àdúrà yín fún bàbá lọ́jọ́ yìí ni. àdúrà mi fún bàbá Charles Olúmọ Agbako ni pé kọ́lọ́n bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kó jọ kó bá pa gbogbo àṣìṣe wọn rẹ́ kí n tán bá ń jẹ ní ọ̀run kí wọ́n máa bá wọn jẹ torí bí àbá ti kó láàrin wa lónìí àwa tó kù ní kọ́lọ́n jọ kó fi ṣọ́ ẹ̀ kó máa fi ṣọ́ wa. ẹ ṣé gan sir.